ọba mi Fàìsí aláwà láàyè olúwa lẹ̀gbọ́n tí ó kọ́kọ́ sí ọba mi tó gbéra rẹ̀ ju gbogbo ohun tó ká lọ ọba tá a mọ̀ tá ó lè mọ̀ tán. ó tún di ilé Fisáyọ̀ ọmọ ọlọ́jọ́ bíi tòní aya wọn lọ́yọ̀ Aláàfin Òjó Pàṣẹkẹrẹ ọmọ Àtìbà. aya Tèmídayọ̀ tó dúró re ọmọ wọn nìbàdàn nílé Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá àwọn kẹ̀mbẹ̀rẹ̀ bíi ìjà. ìlú ìbíkúnlé àṣeyí òkú bíi Olódùmarè ọmọ àjòròsùn ọmọ àjẹgbẹ́jẹ karahun fi karahun fọ́rin mu. Ìbàdàn mọ́jà bíi ìtọ́jọ́ kìíní kan èyí tẹ̀ ẹja ládùúgbò gbogbo lógún. Àníkẹ́ wọn ní ìran bàbá yìí bá ní ìṣọ̀rẹ́ ìmúnilọ́sọ́jú ogun nítorí pé àwọn la gbọ́ sásá ogun mọ́sà àwọn la gbọ́ yẹ̀yẹ́ ogun mọ́yà. Àníkẹ́ àwọn èèyàn mi ní bí ẹlẹ́rẹ̀ kí n tó máa wọnú ìlú yín lọ nítorí pé wọ́n ní bẹ́ẹ̀ ṣe ń gbára lélẹ̀ ń gbára oko. Wọ́n lẹ́lẹ́yẹlẹ́ lomi títarú táwọn aláìpọ̀ ń mú ń bá ṣe jìrẹ́ lómi abùmúbuwẹ̀ nílùú bàbá yín. Wọ́n lẹ̀dá kan ò sí lè wà kó mọ́ lárùn kan lára ń bíjà àgbòrò lárùn Ìbàdàn. Happy birthday Fisáyọ̀ tí a àìmọye ọdún ló ṣe láyé lógo Ọlọ́run. Ìdààmú ò ní tọ́ sí ọ. Ó ní kúkú òjijì. Ó ṣètọ́dún yìí pẹ̀lú ìdùnnú tẹ̀mí ò ní bọ́ nínú ìbànújẹ́ lógo Ọlọ́run. Ó rí bá ti ṣe bẹ́ẹ̀ ló rọ́nà gbégbà. Àníkẹ́ tèmi okú àṣeyẹ. Gbogbo wọn lè ṣe Amap Entertainment Concept gan kí ọpá ìmọye ọdún ló ṣe lókè pẹ̀lú ògo Ọlọ́run. Mo kí ọ Tèmídayọ̀. Máa wọlé mọ́ rọra ọmọ ọlọ́lọ́jẹ ọmọ òjé gbẹ̀tù fúnra ẹ̀. Ńlẹ́ òjàre ọmọ arọ́tíwẹ̀ bí òjò. Ọmọ kúndàrú ọmọ rọ́gùnrọ́gùn kò gbàrà fagbẹ̀. Mo kí ọ ọmọ sàkìtì wọn ìwọ̀n lásán ọ̀gbárò. Wọ́n níbi lẹ́yìn bá san bí ò san ọmọ kíkí san bẹ́ẹ̀ ńlẹ̀ aya wọn lọ́yọ̀ Aláàfin Òjó Pàṣẹkẹrẹ ọmọ Àtìbà. Àwọn olówó orí rẹ̀ lọ́mọ kú lọ́mọ òfò lọ́mọ àdánù àwọn lọ́mọ kú tí kú ò gbọ́dọ̀ pa àwọn lọ́mọ àrùn tárùn ò gbọ́dọ̀ ṣe òfò òsì gbọ́dọ̀ ṣe wọ́n lé bàbá tó bí ọlọ́mọ àwọn lọ́mọ àkóbá lé àdábà oko. Àníkẹ́ ó ti ṣe tọdún yìí àìmọye ọdún ló ṣe lókè pẹ̀lú ògùn Ọlọ́run. Ṣe ni kó o mọ̀ polongo iléeṣẹ́ wa Amap Entertainment Concept fáwọn èèyàn rẹ̀ pé kọ́ mọ̀ gbé birthday package wọn bọ̀ nílé iṣẹ́ wa Amap Entertainment Concept. Bó sì jálága àdúrà àtijọ́ kò ní lọ́jọ́ ìgbéyàwó wọn kò sóhun tó lè ń bẹ̀